Ẹ̀kọ́ rẹ̀ mọ́ mi. Yes ma. Ẹjọ́ máa bá mi dárúkọ yín fún àwọn tí wọ́n máa ní àǹfààní láti máa wò wá. Orúkọ mi ni Báṣà Sọ́làńkẹ́ láti agboolé lápè bá a kú nítorí ìfura. Ẹjọ́ máa ayẹyẹ bàbá wa ni à ń ṣe lónìí mà. Kí ni nǹkan tí ẹ lè sọ nípa ìtàn ìgbésí ayé bàbá wa Ayinla Omowura? Aláàjì Ayinla Omowura láti cosplay ẹ̀gbọ́n ìyá mi náà jẹ́ nígbà tí a jọ wà ní ilé inú pa ọ̀ àwa ń gbélé pa ọ̀ láàyè jẹ́ni tó sọ́sà wọ́n bá lọ sóde tí wọ́n bá ń bọ̀ gbogbo ẹni bá ṣe kòǹgẹ́ aláàjì bá jẹun nígbà tí plẹ̀tì aláàjì bá jáde lókùn state gbogbo àwọn tó ń tọ́jú níbi àpàlọ̀ òun náà máa play wọ́n lè máa tà níjọ́ yẹn aláàjì Àyìnlá ní 1980 ọjọ́ Friday lọ́jọ́ tó kú òun bọ̀ láti àwọn àdéjì ọ̀pá first road oníkólógbó ni mo bá èrò rẹpẹtẹ níjókòó kí ló ṣẹlẹ̀ wọn lọ́la ti kú mo wá dúpẹ́ lẹ́yìn pé láàjì òkú ohun tí wọ́n ti fi sílẹ̀ èṣù oníbàjẹ́ àwọn ọmọ wọn àtọmọ ọmọ wọn níbi gíga láyé wọn Ọlọ́run á gbé wọn débẹ̀ mo wá gbàdúrà fún gbogbo àwọn fáǹsì ọ̀bà Aláàjì Àyìnlá Omowura pé ọdọọdún là ń rórógbó ọdọọdún là ń ráùsà ọdọọdún là ń rọmọbì lórí àtẹ tó bá jà kan tó gbogbo wa tún pèsè. Ẹ̀kọ́ wo lẹ rí gbọ́ lára bàbá wa Ayinla Omowura? Mo rí ẹ̀kọ́ tó dára mo rí kọ́ lára Aláàjì Àyìnlá mi ò tó wọ́n dárúkọ ẹ̀gbọ́n bàbá mi ni wọ́n ẹ̀gbọ́n ìyá mi ni wọ́n mi ò tó wọ́n dárúkọ mo rí ẹ̀kọ́ rere ẹ̀kọ́ tí mo rí rere ni pé gbogbo ìwà tá a bá hù wọ́n máa wò pé à ń lé foundation fáwọn ọmọ wa ni àwọn ọmọ tiwa náà máa jèrè iṣẹ́ wọn èrè nǹkan tí Aláàjì Àyìnlá ṣe sílẹ̀ òun ni gbogbo wa rí yìí bó bá jẹ́ ṣe lókọ́ ọmọ ọlọ́mọ torí ẹ̀wọ̀n lẹ̀ káàní péjọ lẹ́yìn mo wá ń gbàdúrà pé lágbára ẹ̀jẹ̀ Jésù gbogbo tí Aláàjì fi sílẹ̀ tọmọtọmọ èṣù onísọfún àǹtẹ̀sẹ̀. Mọ́mì, orin bàbá wa Ayinla Omowura wo lẹ nífẹ̀ẹ́ sí jù ẹ bá wa kọ? Ó kúrú kùkùkù ọmọ grace ó tún bá ṣọrẹ́ lọ́wọ́ wúǹkù ọmọdé àti agbágìrì tó ní tẹ́lára lélọ́lá ọkùnrin nínú aṣọ lọ́tí lọ́nà ọjà ẹ̀yẹ oríṣiríṣi lórí lọ́wọ́ ọmọ Tìjání Akẹ́mi lárí lẹ́sẹ̀ ẹ̀yìn àbílàbẹ̀ òkúta ọdẹ́lù èkó pawó rẹ̀ ọ̀gbàgbà sígbà ara àdúgbò òrìṣàgbọ̀nìgbọ̀nì kábíyèsí ọmọ ìgbàlá bàbá àjáde ní kábíyèsí ọ̀gbàlá Nurudini alówó lé ọmọ Tìjání Akẹ́mi lárí lẹ́sẹ̀ ọlọ́ba mi kọ̀ fún fẹ́ wọn ọlọ́pàá ṣiṣẹ́ wọn rẹ àwọn atọ́ fi sílẹ̀ ọlọ́dẹ́gbọ́n náà ṣiṣẹ́ mi ló fi sílẹ̀ ọ̀rẹ́ Aláàjì mi òun náà dẹ̀ máa ń pè ní ìsọnù ọba ìṣúlẹ̀. Mọ́mì, ẹ bá wa ṣàdúrà fún gbogbo àwọn fans Àyìnlá pátápátá tí wọ́n ń ṣe remembrance bàbá lónìí. Another ọ̀pẹ. In the name of Jesus Christ I say, àwọn fans Ayinla Omowura ẹ ti wà lókè gbogbo ẹ̀yin tẹ́ ẹ wẹ́rọ plane Pacific Ìbàdàn ẹ̀ ní jábọ̀ o ìṣẹ̀dá yóò di gbàbọ̀ ẹlẹ́dàá yóò ti jọ lọ tó o bá wá rí ẹnikẹ́ni tó sọ pé kí ló ń lọ ṣe ó kọjá Ayinla Omowura ohun ẹ̀ ọlọ́njẹ sára wọn mọ́ àánú àwa wọn ní okòwò wọn ní dojú ìjà kan yìí nì. Ẹ ṣeun gan ni mà ẹ bá mi dárúkọ ilé ẹ̀kọ́ sí fáwọn tí wọ́n wò wá.